Àwa Rẹ́mọ láti Rẹ́mọ lókùnde, ibi ojú ti ń mọ́ wa lórí irun wa. Ìlú mẹ́tàlélọ́gbọ̀n rí dédé ẹni, lọ́mọdé lágbà lọ́kùnrin lóbìnrin, lọ́ba níjòyè kájagun mọ́lú. A bọ̀wọ̀ fún àwọn àgbà tó ti lọ. Àrè ẹ̀ ó ìhó ayọ̀. Orúkọ tèmi ni ọmọọba Abíọ́lá Ògúndẹ̀kọ́ tí mò ń ṣiṣẹ́ pẹ̀lú iléeṣẹ́ tó ń gbé àṣà, ìṣe àti ìrìn àjò afẹ́ Rẹ́mọ ní àwùgẹ́. That is Rẹ́mọ Culture and Tourism Electronic Magazine. Lọ́jọ́ tòní a ní àǹfààní láti wá yọjú sí àwọn ìyá wa, ìyá alálùbáríkà, olórí ẹnjìnìà Olúbùkọ́lá Ọ̀ṣíbẹ̀rù tí wọ́n jẹ́ olórí ẹlẹ́pẹ̀ of Ẹ̀pẹ́ ní ìlú Ìṣàgámù. Ọjọ́ òní jẹ́ ọjọ́ tí a yà sí ọ̀tọ̀ láti wá sọ̀rọ̀ pẹ̀lú olórí wípé kí ni àwọn nǹkan tó jẹ́ àmúṣe, that is objectives, activities and nǹkan tó ti gbé ṣe nínú àkójọpọ̀ olórí Rẹ́mọ Association. And then wọ́n dẹ̀ tún sọ fún wa ìgbìyànjú àjọ yìí lórí ìdàgbàsókè àwọn ọ̀dọ́ àti àwọn obìnrin ilẹ̀ Rẹ́mọ. Ní àkótán, kí ni àjọ wọn, kí ni wọ́n ní àdìsọ́kàn, nǹkan tó ń rò, tó ń fẹ́ ṣe láti dá sí àkọ́kọ́ rú ẹ̀ àpéjọpọ̀ ọdún Rẹ́mọ Day tí a máa ṣe ní láti 20 to 27 oṣù kejìlá ọdún 2024. Olórí, a kí yín gidigidi, ẹ ṣé tẹ́ gbà wá ní àyè. Ẹ káalẹ́ o, ẹ sóre o, dédé Rẹ́mọ o. Mo kí ọmọọba Abíọ́lá Ògúndẹ̀kọ́. Mo dúpẹ́ lọ́wọ́ yín gan fún iṣẹ́ takuntakun tí ẹ̀ ń ṣe fún Rẹ́mọ. Mo tún fẹ́ fi àsìkò yìí kí kábíyèsí wa, bàbá wa, ọba Dr. Babátúndé Adéwálé Àjàyí Àkárìgbò and Paramount ruler of Remoland tó ń fààyè gbà wá, dúpẹ́ lọ́wọ́ wọn gidigidi. Àwa olórí ní ọdún méje sẹ́yìn ni a bẹ̀rẹ̀ àṣepọ̀ wa ní gbogbo Rẹ́mọ. Nígbà tí bàbá wa Àkárìgbò tuntun tí wọ́n gbadé ni a bẹ̀rẹ̀. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ní àtìlẹ́yìn bàbá wa Àkárìgbò, ẹgbẹ́ yẹn ń lọ síwájú sí àti sí. A ti ṣe nǹkan púpọ̀ nígbà tá a bẹ̀rẹ̀, ṣẹ mọ̀ pé a bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ náà ni, ṣùgbọ́n Ọlọ́run gbà fún wa, à ń ṣe àwọn iṣẹ́ kéékèèké nígbà yẹn. Orphanage, ilé àwọn ọmọ tí ò ní òbí kan wà ní ọ̀nà Ayépé Road àti nígbà yẹn ní Ṣàgámù, àti fún wọn ní nǹkan nígbà yẹn, a lọ síbẹ̀ a fún wọn ní nǹkan. A ti lọ sí ọgbà ẹ̀wọ̀n náà, a bá wọn sọ̀rọ̀, àwọn tó ń fẹ́ ṣe NECO nígbà yẹn, a sanwó àwọn ìgbà tí agbára wa ká nígbà yẹn. Nígbà tá a wá ń tẹ̀síwájú, a wá bẹ̀rẹ̀ sí wò pé òkè, a ní láti bẹ̀rẹ̀ sí tún ṣe àwọn nǹkan míì. A wá ṣe ìwé tí àwọn ọmọ wa fi lè máa kọ̀wé ní school. A ṣe 5,000 pieces. Bàbá wa Àkárìgbò náà dá sí, wọ́n ràn wá lọ́wọ́. A ti pín ní orígun Rẹ́mọ. Ní Ṣàgámù a pín ní Bàtọ̀rọ̀ High School ní Bàtọ̀rọ̀. Ní Òde Rẹ́mọ, a pín ní Rẹ́mọ lókè lọ́hùn, a pín ní Òde Rẹ́mọ, ní Òde Rẹ́mọ High School. Ní Ìkẹ́nnẹ́ Local Government, a pín ní Ìlìṣàn. A wá tún wá wò pé òkè, kí la tún lè ṣe láti jẹ́ kí wọ́n mọ̀ pé àwa olórí iṣẹ́ ìbí nìkan kọ́ ni iṣẹ́ wa. Torí ní ìwáṣẹ̀,
iṣẹ́ ìbí niṣẹ́ olórí, wọn kì í rí ìyàwó ọba níta. Ṣùgbọ́n nítorí ọ̀làjú tó dé, àwa olórí tá a wà ńbẹ̀ náà, Ọlọ́run fún wa láǹfààní, a kàwé, a ṣiṣẹ́ ìjọba, a fẹ̀yìntì lẹ́yìn iṣẹ́ ìjọba, a wá sílé. Nígbà tá a wà níjọba, a ràn àwọn tá a lè ràn lọ́wọ́, ṣùgbọ́n a ti wá sílé, a wá wò pé a kàn lè jókòó sáàfin ká kàn máa ṣiṣẹ́ ìbí, àwa náà láti dá sí ọ̀rọ̀ ìlú. A dẹ̀ wá wò pé ọwọ́ kan ò gbẹ́rù dórí. Tí a bá papọ̀ yẹn, ìyẹn á fún wa ní agbára láti lè sọ̀rọ̀ síjọba, láti bá ìyá wa First Lady ṣe àjọṣepọ̀ ìyẹn ìyàwó gómìnà Ogun bẹ́ẹ̀ ni State. Ogun State, pé a lè máa bá wọn ṣe àwọn nǹkan kan díẹ̀díẹ̀ tán fẹ́ ṣe. So àwa ti wá, nígbà tí a wá wò pé òkè kí la lè ṣe, ẹ káwa náà ní nǹkan tó ń pè ní non-governmental organization. Àwa ṣe anniversary wa Àjọ tí kò ń ṣe ti ìjọba, tìjọba tí kò dẹ̀ ń ṣe fún ìpawówọlé. èrè, Okay. tí ò ń ṣe fún èrè, but fún ìrànlọ́wọ́ àwọn èèyàn. A fi a narrow down ibi tá a fẹ́ lọ, education la narrow down ọ̀rọ̀ wa sí, nítorí pé a wò pé àwọn ọmọ tó ń wà, àwọn ọmọ tí wọ́n need ìrànlọ́wọ́ wọ́n pọ̀. Ayé dẹ̀ ń yí, à ń rí oríṣiríṣi nǹkan tó ń ṣẹlẹ̀. Àwa náà fẹ́ fi hàn àwọn ọmọ wa pé a fẹ́ fi ara wa ṣe àríkẹ́kọ̀ọ́ fún wọn pé tó bá kàwé ẹ, tó bá ṣe, ayé ṣì wà fún ẹ láti ṣe nǹkan ribiribi láyé. Kò dìgbà téèyàn bá ṣe àwọn nǹkan tí ò tọ̀nà. A dẹ̀ ṣe, Ọlọ́run dẹ̀ gbà fún wa. Gbogbo àwọn bàbá wa ní Rẹ́mọ, bàbá wa Adébútú, bàbá wa Gbénga Daniel, ìyá wa Yèyé, gọ́vnà wa, ìyàwó gọ́vnà wa, gbogbo àwọn èèyàn dáadáa, wọ́n kún wa lẹ́sẹ̀. So a wá ti wá pinnu pé láti ọdún tó ń bọ̀ lágbára Ọlọ́run, ní local government kọ̀ọ̀kan, a fẹ́ mú ilé ìwé kan ní local government kọ̀ọ̀kan, tá a máa lọ síbẹ̀ jókòó tì wọ́n láti béèrè lọ́wọ́ wọn kí làwọn nǹkan tí ó kù díẹ̀ káàtó fún wọn, àwọn ọmọ wo ló ń ṣe dáadáa tó kù díẹ̀ káàtó tá a lè ràn lọ́wọ́. Lágbára Ọlọ́run, láti January iṣẹ́ yẹn la máa kó sí gan-an. Ọlọ́run fún yín ṣe wọn. A dẹ̀ ti, nítorí ṣe mọ̀ pé nígbà tí mo bẹ̀rẹ̀, mo sọ̀rọ̀ bàbá wa ọba Babátúndé, ọba Dr. Babátúndé Adéwálé Àjàyí, wọ́n ti kún wa lẹ́sẹ̀ púpọ̀. Ní ọdún yìí, a ṣe the first Olórí Rẹ́mọ conference, Okay. which was about unleashing your inner strength. And we had very beautiful speakers who came to lecture us on etiquette, on how we can go on with our NGO and so many things. And Baba supported us. It was a beautiful event, which it was the wife of our governor, Mrs. Bamidele Abiodun, was the one who declared open the conference. It was such a beautiful time. So those are some of the things that we have done and we have achieved. It may look very small, it may look very slow, but we are coming. We are really coming. Before the end of the year, we intend to work for peace and progress of Rẹ́mọ. Oh. On the 20th of November, we are already planning. We want to work for peace and progress of Rẹ́mọ, and also celebrate the royal fathers and celebrate our Caribou, whose birthday is in the first week of December. So we want to kickstart the Rẹ́mọ Day activities and Baba's 7th year coronation anniversary with that event. So those are some of the things that we are doing. Our main objective really is to support the royals too, of our husbands, and to help them maintain peace and progress of Rẹ́mọ land. Okay. So that is our main objective. Thank you, and Lord. to impact the society positively. Ẹ ṣé gan olórí. Ní kí ni àwọn ọ̀ràn ìgbìyànjú tẹ́ máa gba àwọn àjọ tó ń rí sí ìdàgbàsókè àti ìlọsíwájú ilẹ̀ Rẹ́mọ tá à ń pè ní Rẹ́mọ Growth and Development Foundation, tí wọ́n jẹ́ agbátẹrù ètò Rẹ́mọ Day celebration? Kí ni ọ̀rọ̀ ìgbìyànjú tẹ́ máa gbà wọ́n
Wọ́n ṣe dáadáa, wọ́n ti ṣe dáadáa, wọ́n dẹ̀ ń ṣe nǹkan takuntakun, ṣùgbọ́n mo fẹ́ bẹ̀ wọ́n pé kí wọ́n túbọ̀ polongo Remo Day yìí, kí ìpolongo yẹn kó tún pọ̀ jù báyìí lọ. Àwa gbà pé ọjọ́ yẹn ọjọ́ ayọ̀ ni, ọjọ́ ìdùnnú ni lágbára Ọlọ́run. Àwa olórí àwa ti gbáradì fún ọjọ́ yẹn, torí àwa ti sọ pé wọ́n máa lágbára Ọlọ́run, wọ́n máa rí wa nínú aṣọ ẹ̀yẹ iyì àti àtìlẹ́yìn tí a máa ṣe láti make sure pé ọjọ́ yẹn ọjọ́ tó lárinrin ni. Ṣùgbọ́n mo fẹ́ bẹ̀ wọ́n, wọ́n wò ó bó tó bá ṣe é ṣe láti súnmọ́ àwọn, òótọ́ wọ́n ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn kọ̀ọ̀kan, ṣùgbọ́n bóyá tó bá ṣe é ṣe, wọ́n bá sì lè ṣe àti súnmọ́ àwọn kábíyèsí aláìlúwà àwọn ìlú kọ̀ọ̀kan yẹn láti tún polongo Remo Day yìí fún wọn, á jẹ́ nǹkan tó máa tún jẹ́ kí ìjọ yẹn kó láyọ̀ kó lárinrin. Mo rántí pé nígbà tá a ṣe ọdún karùn-ún tí bàbá wa ọba Babátúndé Àjàyí gbadé, ọba kan ní Rẹ́mọ ti sọ níjọ́ yẹn pé inú òun á dùn tí kinní tí à ń ṣe níjọ́ yẹn, rálì la ṣe níjọ́ náà lọ́hùn, pé tó bá lè di Remo Day pé ó máa dáa o. So nǹkan yẹn gbogbo àwọn ládéládé Rẹ́mọ ló wù, ṣùgbọ́n mo fẹ́ kí àwọn àjọ tí wọ́n ń ṣe wọ́n túbọ̀ súnmọ́ wọn láti polongo ẹ̀, láti ṣàlàyé kí ṣìlúṣìlú kí ìpolongo yẹn lè pọ̀ ní ṣìlúṣìlú. Àmọ̀ràn mi ni. Today is another day in the history of our organization. We came today to have some words with Olori, that is Olori Engineer Olubukola Oshiberu, the Olori of Elepe of Ekpe Kingdom in Ishagam. Olori has shared with us the objectives, the activities, and the contributions so far the Olori Remo Association have made so far, or what they've been doing. And then she even talked about Olori Remo Resilience NGO. The NGO is non-governmental organization where they seek to development and the growth of women in Remo land. And then on final note, she has really advised the Remo Growth and Development Foundation that they have to make it more inclusive in terms of publicity, in terms of reaching to the royal fathers in Remo land. On this note, à ń fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ Olórí Oshiberu pé wọ́n gbà wá lálejò sí ààfin lẹ́ni. Àwa ń gbà pé gbogbo àtìlẹ́yìn, gbogbo ìrànlọ́wọ́ tẹ̀ ń ṣe fún aláìlúwà ọba Adéwálé Oshiberu Ẹlẹ́pẹ̀ ti ìlú Ẹ̀pẹ́ tí a fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn. Ọlọ́run á máa dúró tì yín mà. Àmín. Ààfin kò ní gbóná mọ́ yín o. Àmín. Gbogbo ìlú Ẹ̀pẹ́ lápapọ̀ àti Rẹ́mọ, ìdàgbàsókè, ìfọ̀kànbalẹ̀, ìdùnnú, ayọ̀ wọ́n máa dé bá wa o. Àmín. Ẹ ṣé gan tẹ́ gbà wá lálejò. Àmín. SOE